Aliu Aliu mo ti bínú sí lọ́sàn yóò ti lọ. Aliu mi bínú sí ní ṣe ọmọ tí mo lè bí mo ti yarí fún lọ́sàn mo ti yarí mi. Mo ti pass message mo ti pass message. Aliu ò máa gbádùn mo mojú ẹ̀ ju mọ́ mi ẹ̀ lọ. Mo ti rè bọ̀ sí àti lé ní Aliu ó ti ń lé ní ṣé kò ti ní tó bí abí ó ti pẹ́ o. Mo ti bínú lọ́sàn ìyẹn ti lọ. Mo ti sọ tinú mi èmi ò ń gbèyàn sọ́kàn màá sọ ti omi ó ti tán. Ṣó tí mo dẹ̀ ṣe lọ́sàn is to save him. Mo ń save òun náà ni ó ní ìfẹ́ kó lọ kiri ẹ̀ bọ nǹkan tí ó mọ̀ mí bá ti bínú mo ti bínú ìyẹn ti lọ èmi ò. ẹ̀yin èèyàn wa arákùnrin òṣèré tí a mọ̀ sí Aliu tó jẹ́ ọmọ Lizzy Anjorin ó ń tẹ̀lé Lizzy Anjorin ni ó ti padà fèsì sí ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ bí Lizzy Anjorin bí ó ṣe dráàgì rẹ̀ ó ti fèsì sí o. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu Aliu. ìjọ tó ṣẹ̀mí lẹ́sẹ̀ tó tóbi gan lọ́jọ́ birthday mi ṣé mo bínú sí bí gbogbo àwọn èèyàn ṣe tó mi ì dá anybody lóhùn mo máa ní èjì ẹ lọ lára àwọn búburú tó lọ ń dà sí wa lọ́wọ́ ni a máa yan lọ ni. àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi jákèjádò gbogbo àgbáyé ẹ ṣeun àná ẹ kú àdúró tì mí mo dúpẹ́ gan-an ni to my beautiful mother my sister I love you so much Àkànkẹ́ Adé yé nìkún mẹ́ ṣíjú ọ̀tá ni màá fi ṣe rere I can't love you less you know I can never do anything to tarnish you to subject you to any fucking bully you are more than that to me so quick one fún àwọn tí wọn ò kànjọ mọ̀ wá dáadáa lórí ìkànnì ọ̀rẹ́ mi àti sista mi ò ṣe dá sí o mo kàn fẹ́ fẹ́ lè kàn ṣí létí díẹ̀ ni ẹ lè má rí sista mi kó máa bá mi wí lórí platform ẹ má máa dá sí o ẹ má yẹ kí mo yín bí ọ̀tá o ẹ jẹ́ Lizzy ò dá mi bá wí o ẹ jẹ́ kákànkẹ́ mi ó dá mi bá wí o ìfẹ́ tẹ́mi ní látọ̀dọ̀ tí yín ni kẹ́ má jẹ́ ká mi wó dàrú o that's the only thing I need from you so that àwọn ọ̀tá from that angle wọn ò ní máa penetrate wọlé láti side ọ̀dọ̀ yín o that's the only thing. Àkànkẹ́ ọlọ́gbọ́n ni o ọlọ́gbọ́n olóye ni o tó bá tó ní fún ní kímọ̀ tó pọ̀ o ó mọ̀ pé tí mo ṣe yẹn àyè ìfẹ́ ni ó gbé mi lọ sáńgù míì tó fi lè affect òun tó òun fẹ́ dá sọ́rọ̀ ẹni yẹn mọ́ me putting their picture together Aliu ó ti wọ́ mi lọ bá ṣé o fẹ́ kí wọ́n máa rò bóyá mò ń wọ wá sọ́dọ̀ mi ni jẹ́ kó lọ dá kíní ẹ̀ face kẹlẹ́rù ògbẹ́rù ẹ̀ èmi dákan wo pé àánú láwà gbé lọ nítorí ìfẹ́ láwà ní bí òun ni mo ṣe tí mo ṣe fún Àkànkẹ́ òkè ṣe ni àmúṣeré o òkè ṣe ni téèyàn fi ń ṣàwẹ́wà o I swear to God I know what I'm talking about ẹgbọ́n tí wọ́n sọ ikú nìkan ló lè ya èmi àti ẹ̀ kí ni mo sọ fún yín ikú nìkan ló lè ya èmi àti ẹ̀ because amọ́ra wa mo dẹ̀ mọ̀ tán ó dẹ̀ mọ̀ mi tán ó ló ṣe dá tí ìyá ẹ̀ bá bí ẹ tó wọn òbí ẹ̀ bá bí ẹ tún bọ́ sọ́wọ́ àwọn abiyamọ tó lè tún yàn kọ́ ìtàkùnkẹ́ má tún ṣe nínú ara mi pọ̀ mo máa bàjẹ́ gan máa ní mo máa rúdù gan máa bí màá kí n ròyìn alájẹ anybody gan máa ní. When I met Àkànkẹ́ say Aliu you just have to do àwọn kìíní òkàn ní máa lejú Aliu ó rúdù kìíní kan àjàbí ogun tí nìkan gojú àwọn gan fẹ́ẹ́ fi mí lẹ́pọ̀ ìfẹ́ the love she has in me ṣe a ní ìwọ ìṣẹ́ mo rí tó dáa nínú ẹ̀ tó mọ̀ pé ògo ni ẹ èmi ò tún ọ̀rọ̀ sí nǹkan tí mo fẹ́ ni ó lẹ ṣe ń rí mi tẹ́yìn appreciate mi sí àwọn tó ní mí gan dúpẹ́ pé Aliu I no dey talk to anyone be sadist mo swing ní láàrin ìṣẹ́jú kan sí kejì I said Aliu we need to drop it àbíkẹ́tẹ̀ ń wò yẹn tẹ bá ń gbọ́ yọ̀gẹ̀dẹ̀ nínú ọsọ́ ó dọ́dọ́ Àkànkẹ́ sọ di bèrè àbíkẹ́tẹ̀ ń wò yẹn tí kò bá kúrò ní ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ lónìí possibility wa kò má ní smartness tó ń face tó ní lónìí àti ìgboyà tó ní lónìí láyìíkẹ́ ṣáàbíkẹ́ tóun àti sista jọ ń lọ sí ṣé Spain kan Turkey tó gbàgbé owó sí ganta owó tó ń fẹ́ fi lọ rajà dọ́là tó gbàgbé owó sí ganta ibi tó ti ṣe check in wọ́n ti wà nínú flight wọ́n ti débi tí wọ́n lọ tán owó dà àbíkẹ́ ní yé ṣé sista torí ẹ̀ pa ni ìgbà tó wọ́n kọ́ tí wọ́n tọ́ tí wọ́n bá wí tí wọ́n yí padà sí dáadáa ta ló ń wúlò fún sìn ṣákànkẹ́ nìkan ló ń wúlò fún wọ́n wúlò fáwọn ẹbí ẹ̀ ṣé mi ò máa wúlò fáwọn ọmọ mi àtàwọn ẹbí mi sìn sí ọ̀tọ̀ ní ọmọ ìyá àwọn míì wà tó jẹ́ pé orí street ni èèyàn ti pàdé tó ju ọmọ ìyá lọ ọmọ ìyá mi Àkànkẹ́ bó ṣe ń bu ọmọ tiẹ̀ ló ń wo ọmọ lọ́mọ
ó dúró tán ní you are my brother Aliu, I will change you to what I was. You are going to be a wonderful person in this life. Those attitude mama le àwọn èèyàn sá fún ẹni. And I drop them. I love people around me now. Mo máa ń crack jokes tí n bá rí pé ẹni yìí loving person ni. Tá bá jọ wojú ara wa ẹ má bá wa dá sí o. Ẹ kàn máa show love pé ọmọ yín náà ni. Torí èmi o, tèmi ò fi kú èmi ò lè betray, mi lè betray Àkànkẹ́. Àwọn náà dẹ̀ lè já mi kulẹ̀. Torí mo mọ tí mo gbé lọ́wọ́, mo dẹ̀ mọ tí mo gbé lọ́wọ́ pò títọ́ ni. Mo dẹ̀ mọ bí tí mo ti ṣẹ̀ wá. Mímọ́ ni mímì kì í ṣaburú sí yàn. Ẹ ṣé mo kàn wá bí láti wá dúpẹ́ fún ìfẹ́ yín lánàá. Fún gbogbo ọwọ́ ìfẹ́ tẹ́ nà ẹ ní mọ̀ nira. Àárín ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín ò ní dàrú. Agbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ dẹ̀ ní fi kú mọ iye ara yín. Àkànkẹ́, you know I love you so much. We do our own, we do our stuff. We go, Àkànkẹ́, ṣé mo ọdún tí people around you. The only thing I need from you guys is your prayer. Ṣé àdúrà yín ó ti tó torí ìgbàgbọ́ in tèmi nígbàgbọ́ nínú ẹjọ́ àdúrà yín. Tẹ́ bá ti ń gbàdúrà fún wa. Kò lè ṣèṣù, kò lè síjà. Láyé ìkọmọsẹ́ mi wà mọ̀ bóyá táyé mi bá wà o. Bí mi ilé sọ tí màá ṣe láyé mi tí bá wọ ilé tí mo wà. No. Mi tí mọ nǹkan tí wọ́n ti gbé wá láti fi impress mi, entice mi. Sẹ́yìn tó fẹ́ ju tí wọ́n fẹ́ gbé wá ní ìsìn lọ. Ẹni téèyàn súnmọ́, ẹni téèyàn wá mọ̀, ẹni téèyàn lọ́ mọ́, ń la Àkànkẹ́. Kó bá tó ní mi kó bá mi bọ̀ lọ́rọ̀ jù báyìí lọ. Kó tún bá mi dà wọ́n lágbà jù báyìí lọ. Kí kúkúrú yáwọ́ kó má pa wọ́n. Tí ó bá wá pa wọ́n kó má pa àwọn àtàyà àbúrò wọn. Kó má pa àwọn ọmọ wọn. Kó má pa gbogbo tó múnú wọn dé. That's it. Love you guys. You are wonderful. You are wonderful. Gbogbo ẹ̀yin abiyamọ that came to my DM and gbogbo ẹ̀yin tẹ́ drop comment kọ̀ọ̀kan tí mo rò pé wow. Tí mo appreciate yín ní DM. Thanks so much. Thanks so much. Ṣé mo dúpẹ́ o. It's your loyal Aliu. I will always remain loyal for the rest of my life because me gbàdúrà kéèyàn betray me tí mo hate you, so I will never betray someone I love or trade for less. Never in this life. Thank you. Love you.